wọlé ayé àṣàyè ò jẹun kankan àfọwọ́bà sílẹ̀ nìyó. àṣebí tí nílé ayé jẹ́. òbójú wọlé ayé àṣàyè ò jẹun kankan àfọwọ́bà sílẹ̀ nìyó. àṣebí tí nílé ayé jẹ́. àsán bánsá ni bánsá ni àsán bánsá ni ẹ má wáyé màyà torí ikú máa tó dé. ṣẹ̀bùrà mi dáadáa ló ṣe mọ̀ o. ìmọ̀ ẹni pé ní ayé bó ṣe fẹ́. ṣẹ̀bùrà mi dáadáa ló ṣe mọ̀ o. ìmọ̀ ẹni pé ní ayé bó ṣe fẹ́. ẹni mọ̀ dájú pé kú ń bẹ tó rẹ̀rín ẹni tó ti kú ọ̀rẹ́ mi kí ní ń pa ẹlẹ́rìn o. torí náà ó jẹ́ yá arẹ́rìn níwọ̀nba o kó sì sunkún lọ́pọ̀lọpọ̀ ni o. òun lè sọ ohun tí wọ́n ṣe níṣẹ́. àní kó sunkún ẹ lọ́pọ̀lọpọ̀ ni o. òun lè sọ ohun tí wọ́n ṣe níṣẹ́. àsán bánsá ni bánsá ni àsán bánsá ni ẹ má wáyé màyà torí ikú máa tó dé. ìwọ tó mọ̀ pé bójú òkú ń bẹ kí ló wá dé tó fi ń dunnú ó mọ̀ pé fífún pínpín ń bẹ ọ̀rẹ́ mi kí ló wá ń pa ọ́ lẹ́rìn o ò rántí báyé máa tán. àsán bánsá ni bánsá ni àsán bánsá ni ẹ má wáyé màyà torí ikú máa tó dé. torí ìṣẹ̀bùrà mi dáadáa ló ṣe mọ̀ o fẹ́ni tó mọ̀ kọ́jọ́ kẹ́yìn bẹ́ẹ̀. ìṣẹ̀bùrà mi dáadáa ló ṣe mọ̀ o fẹ́ni tó mọ̀ kọ́jọ́ kẹ́yìn bẹ́ẹ̀. ìgbé ìbànújẹ́ àti dẹ́rá èyí tí ó lópin. kí ló wá fà dùnú tó fi ń ṣeré. ìgbé ìbànújẹ́ òun àti dẹ́rá èyí tí ó lópin. kí ló wá fà dùnú tó fi ń ṣeré. ó pẹ́ ní mọ̀ páyé ń bẹ tó sì mọ̀ páyé máa tán. ọ̀rẹ́ mi kí ló wá fà tó fọkàn balẹ̀ sí o. ṣó wá rántí ọjọ́ kú mọ́. kí ló dé tó fi fọkàn balẹ̀ sí o. ṣó wá rántí ọjọ́ kú mọ́. àsán bánsá ni bánsá ni àsán bánsá ni ẹ má wáyé màyà torí ikú máa tó dé. gbogbo ẹ̀yin àfa orí àwọn tó mọ̀ pálá ìmọ̀kan lóhun báwo ló ṣe ń wájú olúwa mi lọ. olùpìwàdà kó yá máa tún bá. ó ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí wájú olúwa mi lọ. olùpìwàdà kó yá máa tún bá. ìwọ tó ń banújẹ́ lórí dúkìá ẹ tó ń dínkù lójoojúmọ́ ó sì banújẹ́ ìyẹn lórí. ìgbà fún gbogbo òmìnirí kí a máa bí dé ìròyìn lọ́dọ̀ ọlọ́run kí a ní kí máa wá ìsọ níbi àbúrú. wọ́n pé láńgbélé láyé lẹ́sí láwọn èèyàn tẹ́ sí wọn dáadáa. ọ̀làmìyẹ kó láwọn òṣèré ikú obìnrin mọ́lìkì. ọ̀làmìyẹ kó láwọn wẹ́lì ìrìnà ìṣọ́lẹ̀ ọ̀kẹ́bírí ọ̀dẹ́kẹ̀bírí ọ̀dẹ́bà nàlá. walhamdulillah. ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله
الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Ọpẹ́ kí ayọ̀kú abiola ọba ọba mọ́lá ọba alágbára ọba dára bí ó ṣe wù ú èyí tí ó dá ní òyì gbẹ̀jọ lórí àwọn bàbá wa ọ̀lẹ́gbẹ̀kẹ́rẹ́ kò wù wá kí wọ́n lọ àmọ́ àtọ́lọ́ ọba olóṣèlú lórí wọn. àwọn tí àwọn lẹ́bàá yìí náà ìrọ̀lẹ́ ọba náà lọ́sẹ̀ lórí tiwa náà ọba tí ò wá fi òní ìkó láburú fún wa tí ò jẹ́ kí á gbé ìdíwọ́ kan bá wa dàbí ní ìjókòó báyìí jókòó fún wọn. ọba yìí náà ní ọba ọlọ́lá tí a dúpẹ́ fún náà ọlọ́run kò já bá ṣe fún ọ ní àdúrà náà ọlọ́run sábà mo bá wọn àti àwọn náà àti ìyá tó ń ti lọ alájà wa amdalat ọlọ́run sábà wa kẹ́ wọn káyọ̀ kó pẹ̀lú kọ̀ọ̀kan wọn náà bisimilayi kúlúwọ̀lọ́ kúlúwọ̀lọ́ ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. báyìí náà àwọn kí gbogbo àwọn ará lọ́kùnrin lóbìnrin àti ìyàwó òkú àti àwọn ọmọ òkú ẹ̀gbọ́n òkú àbúrò òkú àti ògbó wọn àti ẹbí ará lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn bàbá wa ìmáàmù níkàlẹ̀ lẹ́ẹ̀kan sí i àti àwọn tí a ti dé àtàwọn tí wọ́n ń bọ̀ táyé gbogbo àwọn náà ní àdúgbò àti àwọn kí ọlá pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. báyìí ìdáhùn náà ni ó kù fún àwọn bàbá wa tí ọlọ́ọ̀ni kí títà ń dé báwọn táwọn náà ti ń lo ayé bọ̀ táwọn náà ti ń tọrọ bisimilayi kúrú aláwọ̀ fáwọn òkú tọ́lọ̀ wa ní kí wọ́n náà dé. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ẹ̀ẹ́dẹ́ ká yorùbá ní Muhammad صلى الله عليه وسلم. ẹ̀jẹ̀ kí á yorùbá nàbí rẹ̀ kan sí صلى الله عليه وسلم. أرجو إجابة اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم أدوك فولو الحمد لله. Jàmáà bí ẹ̀dá bá máa núrò ó ní láti mọ̀ pé dá àwọn bàbá wa ní àtòrí wọn jókòó lónìí àwọn wọn lájọ sọdún àwẹ̀ káwọn náà mọ̀ ní pé títọ́ dé báwọn báyìí èmi àti ẹtọ́lọ̀ wa sẹ́kù náà tá à ń bẹ tá à ń mélòó kìíní lọlẹ̀ gbogbo wa náà kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nu wa bí ìlà ti pé ọlọ́run ṣe wa kù àánú ọlọ́run lọ́lọ́run fi bá wa lò gbogbo àtàbá àmọ́ ìpè àánú ọlọ́run ni ẹja sọ pé alhamdulillah. alhamdulillah. lẹ́yìn lẹ́yìn àtọ̀rọ̀ ìgbẹ́jọba Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ìpè ọlọ́run kò mọ̀ bá Ànábì àtàwọn ará ilé ẹ̀. sallallahu alaihi wa sallam. àtàwọn sàhábà omi kárí gbogbo àwọn tábìlì àti gbogbo àwọn ẹni ọlọ́run lápapọ̀ ọlọ́mọdàbà akẹ́wò fún wa. àmín. bisimilahi qul huwa Allah. bisimilahi rahmani rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àmín. gbogbo àbá àtàndẹ̀lẹ́ ọlọ́mọdàjà ni wọ́n pẹ́. àmín. bàbá mudiru markaz Sheikh Habibullah ya Adam Abdallah ọlọ́mọdà pẹ̀lú wa. àmín. àwọn bàbá wa Sheikh Muhammad Rabi Abdul Malik ọlọ́mọdàbà dójú wa. àmín. وبدون أبا مولانا الشيخنا السارمي
alimẹsì nọdọlá ọlọmọba àtàlẹkùn dáadáa wa fún àbá wa tí wọn jẹ àdìbò àbá ṣèkà mẹrẹdín ọlọmọba àdótò wa àwọn àdìbò àbá ṣèkè yóò sọfọ àgbẹdì bá àtàlẹkùn dáadáa ẹnì kọ̀ọ̀kan wa bisimilahi ilahi. Amen. àwọn àlùfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ ọlọ́mọdé àbá àdúgbò ẹ̀rọ kọ̀ọ̀kan yín. اليمين لدى الحاج ومنصور الدين ولما أبنى جبي ولما تبع قدوة آمين. الحاج ولدى إن شاء الله الحاج وعبد الغني ولما تبع قدوة وبدون أستاذ وعبد الباقي بعد ذلك مدادين القرآن بقى يا مريدين ọlọ́kọ̀ọ́bá dóde kọ́wá tí àwọn mọ̀dúró wa náà ọlọ́mọ́sàbà àtàdékùn dáadáa yín àgbàlùkọ̀dá àkùrà áàdìrà àdé àwọn ṣẹ́kù wa àwọn ìmáàmù wa Muhammad Nuruddin ìmánẹ́sì ní jẹ́rẹ́ ọlọ́mọ́sàbà pẹ̀lú yóò àgbàlùkọ̀dá àkùrà áàdìrà àdé. bákan náà àwọn ọ̀sẹ́dù wa àṣẹ́kù Musa ọlọ́nkọba pẹ̀lú àgbàkọ̀lá ní ọlọ́run ẹ̀wùgbọ́n àbánà mú kí àwọn akílógbò àwọn tí à ń jẹ́ ọmọ òkú lápapọ̀ ọlọ́mọsá tó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa akíwà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Nísìnyí yìí èyí tí a torí ẹ̀ jókòó òun náà ní fìdá àtúháwù tàráhùn lẹ́nuráhì tí ń ṣe àbàbà wa alhaji wa Abdulrahuf Ọláyíwọlá tí wọ́n súwọ́ ṣẹ́ kọ́lọ́mọ́sàbà gbàgbọ́ wa. Ọlọ́run kó bá foríjì wọn. Ọlọ́run kó bá yáfi wọn. Ó sì bá dà wọ́n pọ̀ mọ́nú àwọn ẹni kẹ́. Pọ̀ mọ́nú àwọn ẹni àforíjì. Àgbàgbọ́dà àgbọ̀rọ̀ ààrẹ ààrẹ. Gbogbo wa náà fi wá mọ́tẹ́sùbá wa. Gẹ́gẹ́ bí pé gbogbo wa náà ẹ̀rọ ẹlẹ́sẹ̀ ni wá. Ọlọ́run bá lọ bá aláforíjì ọlọ́run mọ́sá àforíjì ẹnì kọ̀ọ̀kan wa. Bàbá wa ta wá torí wọn jókòó ọba Abdulrahuf Ọláyíwọlá Ọláyíwọlá ọlọ́mọdé àbá àforíjì wọn ọlọ́mọdé bá ayájọ wọn wọ́n kó lè tó sẹ́kì fi rọ́bà kan ìnáwó kanága fara asẹ́gbọ́ lára bí máa 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 asẹ́gbọ́ lára bí máa. أستغفر الله العظيم 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 أستغفر الله العظيم
أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أياك سعان لك آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد 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 الفاتح لما أغلق والحاتم ما سبق ناصر الحق بأسرارك المستقيم وعلى آله كقدر وبالآيات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹjẹ́ ká ṣe àmìlẹ̀ kan náà. آمين. eléyìí tó kù tí a fẹ́ ṣe fún bàbá báyìí ọlọ́run ẹrú ẹlẹ́sẹ̀ ni wá foríjì wá foríjì bàbá wa ta torí ẹ̀ jókòó sáré jàmá. آمين. ọlọ́run àṣàlátù ta ṣe múládé ta nẹ́bí wa Muhammad. sallallahu alaihi wasallam. ọlọ́run mọ́sá wọlé àtànẹ́bí bàbá wa Abdulrahuf Abdulwasin ọ̀nàyíwọlá ọlọ́mọ́sá bá foríjì wọn. Àmín. ọlọ́mọ́sá bá kẹ́ wọn. Àmín. ọlọ́run kó bá gẹ̀ wọn. Àmín. bá a dà wọ́n pọ̀ mọ́nú àwọn ẹni rẹ̀. Àmín. dákun dákẹ́ àwọn èèyàn sàmì dáadáa mo fẹ́ Àmín. ìwọ dákẹ́ náà mo fẹ́ jẹ́ káwọn èèyàn sàmì ẹjẹ́ àṣẹ àmìlẹ̀ kan náà àmì wà ń lẹ ẹjẹ́ káàmì wà ń gòkè dáadáa káwọn mọ̀láyíkà náà gbóhùn wa kí ni wọ́n dùn ẹjẹ́ àṣẹ àmìlẹ̀ kan sí nísìnyí báyìí a ṣe gbọ́dọ̀ kalimatul musharafa. La ilaha illallah
ọlọ́run mọ́sàwọ́lá gbólóhùn náà bàbá abdulwasin abdulrahuf ọláyíwọlá ọlọ́run gbogbo eléyìí táwọn náà wí gbà kan bẹ láyé àtẹlẹ táwọn wí lẹ́yìn wọn yìí ọlọ́run sábà fi lé padà wọn. ọlọ́run kó wọn láwọn tí wọ́n kírun sí wọn lá ọlọ́run sábà foríjì wọn. kó wọn láì tó kó ní iná ọlọ́run sábà yáàbí wọn. alùbáríkọ̀lá Kùránì nàbí. gbogbo ibi tí wọn náà bá wà gbọ́dọ̀ yẹ ẹja àjọ máa wí ìwọ náà máa bá wa wí. àmọ́ ìdí ìbá dáa jù ní pẹ́pẹ́ darapọ̀ mọ́ wa nígbà yìí kájọ wí káwọn mọ̀láyé kájọ fídíò gbogbo wa papọ̀ kọ́lọ̀ mọ́sá bá wa kẹ́ wọn kọ́lọ̀ kó bá wa gẹ̀ wọn àbákọ́lá Kùránì nàbí ọ̀dà fàlẹ́ máa nẹ̀rọ la ilaha illallah 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. ààrẹ pẹ̀lú ìtajọ wí ẹja jọ wí lẹ́ẹ̀kan sí pé la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. yóò da kájọ wí lẹ́ẹ̀kẹta káwọn mọ̀láyíká náà fi oṣù wọn náà tún pé la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀ka ṣe ámìlẹ̀ kan náà. amina. nísìnyí báyìí àbí yahuwa yamala huwa ilà huwa àbí nígbà márùn-ún. kọ́dọ̀ mọ́tà bá múlárẹ̀ bá wọn. yahuwa yamala huwa ilà huwa yamala ilaha illa huwa yahuwa yamala huwa ilà huwa yamala ilaha illa huwa yahuwa yamala huwa ilà huwa yamala ilaha illa huwa yahuwa yamala huwa ilà huwa yamala ilaha
فروه وريحان وجنات نعيم ọlọ́run ààyè ìdẹ̀ra ilé ìtẹ́ ọlọ́run mọ́tà bá fi wọ́n sí. àmì wà ń lẹ jàmá. ọ̀dà farohu وريحان وجنات نعيم فروه 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 وريحان وجنات نعيم. بقنا عاش اللهم بارك في موتي وفيما بعد الموت. ọlọ́run gbogbo nǹkan tí wọ́n máa bá pàdé ọlọ́run ìkẹ́ ni kò jẹ́ ó jẹ́ àánú ni kò jẹ́ ó jẹ́ fún wa àlùbáríkà rẹ̀ Al-Qur'an al-Azim kásìwọ̀n náà nígbà mẹ́wàá Allahumma barik fi mawti wa fima ba'da al-mawti Allahumma barik fi mawti wa fima ba'da al-mawti Allahumma barik fi mawti وفيما بعد الموت اللهم بارك في موتي 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 وفيما بعد الموت أجاك سامي لكنا tọ́ nísìnyí àpanupọ̀ a ṣe Ayatul Kursi àmọ́ síwájú kí a tó ṣe ẹ dákun gbogbo ẹ̀yin búrọ́dà wa tẹ wà lẹ́yìn ẹ súnmọ́ wájú ẹ rí i pé àìdìde yín lásìkò lóbi dàbí ẹni pé gbogbo ọ̀yà wa fẹ́ gbá ìmọ̀ wa lọ́wọ́ màmá wa ẹ jókòó ẹjọ́kò tí yín ẹjọ́kò yín àlè yín o àwọn ọkùnrin ní kọ́lọ̀ ń kú yóò ṣàánú wa ikú ṣe pé kò sáà bàbá wa lójú agbo yìí wọ́n wà ń bẹ oníkàkò òdìdé wa náà ni tọ́ àwọn ìyá wa sì ní àwọn máa ń bùkún ọlọ́run ọmọ ń bùkún ànábì ọlọ́mọdé àwọn bùkún ẹnì kọ̀ọ̀kan wọn náà àtàwọn náà àbúrọ̀kọ̀lá Al-Qur'an al-Azim tọ́ nísìnyí báyìí a ti Ayatul Kursi lápapọ̀ inna anzalnahu kan alhakumu kan qul huwallahu mẹ́ta gbogbo ládàtà bàrí mẹ́ àwọn bàbá wa Abdurrahuf Abdurwasi ọ̀láyíwọlá àwọn ni wọ́n ní ọlọ́mọdé àbá amúládẹ̀ lọ́wọ́. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر من ألف شهر
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لا تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أنا مجازي عامل القناة. آمين. أجازي عامل أداء. آمين. أجازي عامل كثير. آمين. أنا إلى كاسي أنا مسافر عملا دوا. آمين. أنا كبا كوا. Ọlọ́run kó bá gẹ̀ wọ́n, Ọlọ́run kó bá yáfi wọn, bá wa dà wọ́n pọ̀ mọ́nú àwọn ẹni rere, dà wọ́n pọ̀ mọ́nú àwọn ẹni kẹ́, dà wọ́n pọ̀ mọ́nú àwọn ẹni àforíjì, àlùbáríkà rẹ̀ àkọ́rọ̀ ààrẹ àdé. Gẹ́gẹ́ bí ẹ̀tọ́ bá a náà ti ṣe ní àṣẹ Al-Qur'ani ní qul rabbi irhamhuma kama rabbayani saghira. Ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ wọn àgbà kan bẹ láyé lọ ẹ̀sẹ̀ alẹ́ ẹ̀kan náà tó Ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ wọn àgbà kan bẹ láyé lọ bá wa kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ wọn àgbà kan bẹ láyé lọ àlejò wa ní ilé àmọ́ àtẹ́kùn dídú ayé wa sádà kan ẹ̀rí àdúrà láti ṣe fún àwọn bàbá yìí. Kápẹ́ kọ́ sórí ìtàwọn àdáyé gbogbo nǹkan tí bàbá fi lẹ̀ níyàwó àti lọ́mọ àti lẹ́bí ọlọ́mọdé àkàkàrú mẹ́ àwọn èèyàn sàmí. Bá kí ó máa dàpọ̀ ká yanjú ti bàbá náà káwá kọ́ sórí ìtàwọn àdáyé àbí ẹ̀kọ́ bàbá nísìnyí báyìí. Ànábì ní ìlànà àwọn àtẹ́kùn dídò ààyè sàdákà ẹ máa kẹ́ òkú yín ẹ máa ṣàdúrà fún wa lẹ́nu wá ṣàdúrà fún wa àdúrà nìkan ò gbé ẹ tún máa ṣe sàrà fún wa àdúrà làdúrà ṣe yìí ọmọ akùnkẹ́ yà ṣe sàrà rẹ̀ ẹjẹ́ àdìdè lẹ́ẹ̀kan náà látòrí ìyàwó. Olùdókè àwọn ọmọ olùwàkàgbé gbogbo àwọn náà táwọn bá wọn ṣe owó orí pé kọ́lọ̀ ń ké wọn kọ́lọ̀ ń borí ni wọn ẹ̀jẹ̀ ń filẹ̀ owó náà ni ẹ mú wá kéde lókè ẹ̀dìdè owó ní owó ní owó kọ́lọ̀ ń owó tó tẹ̀lé táwọn ní ọmọ ìgbé bàbá wọ́ tiẹ̀ lọ́dọ̀ wa ọkọ̀ mi wọ́ tiẹ̀. Ẹja wa filẹ̀ Masha Allah kẹ́ bàbá wa gbogbo ọ̀rẹ́ bá dẹ́gbà máa ipa lẹ́tọ̀ọ́ sí kẹ́ bàbá àtàwọn ẹ̀kọ́ sí kẹ́ bàbá fún wa ẹjẹ́ káwọn náà ti lọ bẹ́ẹ̀. Baba
àtàhíyátù lillah kí á panupọ̀ ká ṣe ìwọ́n dákẹ́ ẹgbẹ́ káwá jọ sí papọ̀. àtàhíyátù lillah àzàkíyátù lillah àtàyíbátù salawátù lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين. أجل آمين آمين. سبحان ربك. أجل يا يوم محمد صلى الله عليه وسلم. adúgbò fún àlùfáà tí wọ́n bá wa ṣe fìdáwò fún àwọn màmá wa. àwọn bàbá Abdulwasin Abdulrauf Abdulwasin ọláyíwọlá tí ọlọ́run ní kí wọ́n fi ayé sílẹ̀ tí ọlọ́run wá ní kí gbogbo àwọn ọmọ rẹ̀ àwọn ẹbí àti ará kí wọ́n jókòó àdúrà fún wa. àwọn àlùfáà wa imam tí wọ́n bá wa tọrọ ìṣìpẹ̀ fún wa ọlọ́run máa ṣàjẹ́ kí á rí wọn pẹ́. àwọn tí wọ́n ń ṣe á rí wọn tí ìdórí ìkàlẹ̀. gbogbo àwọn tí àwọn ìjọ ṣàdúrà náà ọlọ́run máa ṣàjẹ́ kí ọdún ó jìnà sí a. gbogbo àdúrà tí wọ́n ṣe fún wa lẹ́yìn tí a bá rí bẹ́ẹ̀ kọ́lọ́run kó wọ́n dákun kó wọ́n ẹ̀sùn àdébùwà Muhammad. kó bá wa ṣe ziyadatan magfiratan ila ruhi abina kásàbà wa ṣe ní òdòkẹ́ àti àforíjì sínú kábàrí àwọn bàbá wa alibarika nabiwa Muhammad wala hawla wala quwwata illa billahi al-ali. nítorí àsìkò a ń lọ síbi kí á sọ̀rọ̀ lọ́hùn àti àwọn wa ìmáàmù tí wọ́n ń bẹ lórí kẹlẹ̀ àwọn náà ni wọ́n ní wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn. àwọn bàbá wa fadilatu Sheikh Alhaj Sheikh ismuhu Nuruddin Yaqub àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn kí gbogbo wa kí á farabalẹ̀. جمع جانب اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. ẹ̀rọ̀kùn tabalẹ̀ tí ó bá tẹ́wọ́ ní wa ẹ̀sìn ká tẹ́wọ́ ní wa اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. ẹ̀rọ̀kùn ẹlẹ́kẹta kí a fẹ́ wí. lẹ́kẹ̀ta olùwà tó jẹun kò yọ ẹlẹ́ tẹ́wọ́. gbogbo àwọn ẹ̀jẹ̀ kan wílẹ̀ ẹ̀tọ́ اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. àti ọlọ́run ọlọ́run àti ẹ. àti ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. nítorí ìjọba àsìkò bẹ́ẹ̀ ni àti ẹ̀mí ara. ajaluko àwọn àfọ àwọn náà pọ̀ tí wọ́n ti lọ. wọ́n ti lọ kí gbogbo wa. ọlọ́run má ṣàbà wa foríjì kí wọn. wọn bá foríjì wọn. àwọn tó wà láyé ọlọ́run má ti pa wọn. àmín. ẹ̀rí gbogbo àwọn òbí tí wọ́n bí wa tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. àwọn tó wà láyé ọlọ́run má ti pa wọn. wọ́n bá ti pa wọ́n. ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. àwa kí àwọn àfọ àwọn àgbà níkàlẹ̀ yìí. wọ́n fi ti bàbá wa alùpùpù bíláì bàbá wa alfaaru oníṣìṣùpá mo fi lóye ọlọ́mọṣẹ́bà kí ni ọlọ́run. àmín. ẹ̀rọ yẹ kí jù báyìí lọ. bẹ́ẹ̀ ni lórí ìjọba. gẹ́gẹ́ bí ìjọba àsìkò bẹ́ẹ̀ ni. ọlọ́mọṣẹ́bà wà pẹ̀lú yín. àmín. akí àwọn bàbá wa imam àti wọn wọn. wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yín. bẹ́ẹ̀ ni. àwọn bàbá wa imam àwọn àfa wọ́n wá darí ọ̀sọ́dọ̀ àwọn àfa wa ọlọ́mọṣẹ́bà wà kí yín wọn. ọba àti ẹ̀rọ ìwé ìjọba wa Muhammad ọlọ́lá àti gbogbo àwọn bàbá wa náà. àtẹ̀yìndà o. nígbà tí a ní ọlọ́mọṣẹ́bà gbàdúrà wa. àmín. ọlá ìyànnábí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlá láwọn ọ̀nà àkùwọ́ta. ọlá àbẹ̀lá ìlàlí ìlàzí. àwa kí gbogbo ìdílé bàbá wa ápèrè ọ̀hófì ìdílé ní ọlọ́wọ́n bá ní dúró lé ìṣẹ̀lẹ̀ sí kálẹ̀ gbà fọlọ́run ọlọ́run lẹ́yìn ilé dáadáa ló fọlọ́ bí àwọn àríbára wa àmín. ọlá ìyànnábí wa Muhammad. àmín. ẹja sàmín. akẹ́ alájà wa ya alájà
alájà káyọ̀ yìí ìyá wa. sáré àti alájà sáré àti wọ́n jẹ́ àbúrò sí bàbá wa tí wọ́n ṣaláìsí ọlọ́wọ́ ṣàbà tó tí wọn. àwọn ìṣòro náà ti alájọ abájáde ọlọ́pàá tó tí wọn. ọlọ́wọ́ parí lẹ́kún wọn. ọlọ́wọ́ àyẹ̀kẹ́ wọn àwọn àbá. àwọn àti àbá wa fúláì àti gbogbo àwọn olóògùn lápapọ̀. gbogbo àwọn alátòkè ló lẹ̀. àwọn àti ẹbí lọ́tù àti ẹbí lọ́tù. pàtàkì jùlọ àti àwọn èèyàn wa láti ayọ̀dẹ́kọ̀ yìí. láti ìjókòó. bẹ́ẹ̀ni. àti gbogbo ilé ọmọ sọ̀rọ̀ gbogbo ìgbà wọn bá tára kí ẹkúrìn. ọgbọ̀ láàyè. ẹkúrìn bẹ́ẹ̀ni ọgbọ̀ láàyè. ọlọ́ àkọ́kọ́ adára púpọ̀. ọlọ́wọ́ àbá dúró tì í. àmín. àwọn kí wọn sọ̀rọ̀ àwọn àlékún wọn láwọn tó dára wọn lọ́wọ́ àjọ. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. jọ̀wọ́ ẹ̀ ní ohun tí wọ́n ní kí a ṣe kò pọ̀. iṣẹ́ ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá nítorí ẹ̀. torí pé ní ìjẹjọ bẹ́ẹ̀ni. a sọ fún wa pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní ikú fún ara rẹ̀ tó wà sí. bẹ́ẹ̀ni ikú fún ara rẹ̀ bí wá sí àwọn ilé wà sí rẹ̀ àwọn ìṣòwò àti òkú àti wọn fẹ́ kúkì. ìtura mẹ́sẹ̀ wá sí àwọn ìlú bàbá kan tó kọ́ lé wa ní pé pàtàkì jùlọ àwọn kan jẹ́ mùsùlùmí. àwọn tá a jẹ́ mùsùlùmí. ẹjọ́ àwọn tá à ń ṣe ọ̀la be serious. ẹjọ́ àwọn tá à ń ṣe. ẹjọ́ àwọn tá a ṣe o. torí pé àwọn bàbá wa wọ́n wá mú microphone wọ́n wá ń pè wá pé ẹ máa pè wá jókòó ẹ ti fẹ́ lè làlá ẹ tó wá jẹ́ mùsùlùmí òdodo. bẹ́ẹ̀ni. kò ìgbà tí wọ́n bá tò ní wá jókòó ní onídìí kan pè ẹ́ wà láàyè. tó bá jẹ́ pé nítorí tó ṣe wá nì. ẹjọ́ àwọn ohun tá à ń ṣe ó kí wọ́n fẹ́ wá sí ara ẹ̀. wá sí wa nìyẹn. torí pé nǹkan tó lọ́wọ́ bá òwúrọ̀ wa òun là ń sáré ẹ̀. òun là ń ṣe. bàbá ohun tó lọ́wọ́ wá ara kejì ẹ̀. àti pàtì. ìjọba ti ọlọ́wọ́ náà wá báyìí àwọn ìgbà ìrìnàṣẹ́ ìtọ́jú sí bisimilayi rahmani rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. bàbá ẹ̀fọ́ lóko. ọlọ́run ní alájà wa sáríà yàrá alájà sáríà ìyẹn látọjú ẹ̀gbọ́n ọ̀rọ̀ òun wọ́n bá wí. ẹ̀gbọ́. ọlọ́run wà máa ń wí rú. إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم. jọ̀mọ́ alájà wa Abdulrahman ọlọ́wọ́ bá gbogbo wa délé ayé owó tó wò ràn wà láńlé káàkiri. ọmọ ni mo fẹ́ bímọ ni èmi náà fẹ́ kọ́lé ni èmi náà fẹ́ ra mọ́tò ni ọlọ́ni kò sí tó kọ̀ mí pẹ̀lú yẹn. nǹkan lọ́wọ́. nínú ọ̀dọ̀ ọlọ́run kọ́ ló máa ń yẹ ẹ káàbọ̀ ọmọ mélòó ló bí ọlọ́run kí ló tẹ̀lé. wọ́n máa ń mi rú. ọlọ́run ní káàbọ̀ nígbà tó délé ayé ilé mélòó ló kọ́ ń bẹ̀ mọ́tò mélòó ló kọ́ ọlọ́run ló wò ní béèrè lọ́wọ́ wa. ilé ayé àdúgbò rà á. àwa jẹ́ bí àtẹ̀mí àti ohun tí ò yẹ ká rẹ́ láyé láàárín. ìjọba tí ọlọ́wọ́ wà bí wá ọlọ́run ní wọ́n mọ̀ ó mi rú. ilé ayé àdúgbò rà á. ọlọ́run ní ohun tẹ́mi ọlọ́wọ́ bá parí láṣẹ tí màá jẹ́ béèrè lọ́wọ́ yín òun náà ní ìbáadà. ìjọba ohun tó wà láàárín àwọn àtọ́lọ́ nìyẹn bóyá tó wà mọ́. ìgbà ìyá àbùkù náà. مخلصين له الدين حنفاء. ìbádà kan tí wọ́n ń wí kò ń ṣe ìbádà àwọn jáfù àwùjọ kejì kò ń ṣe ìbádà ìpè ọjọ́ Jímọ̀ nìkan ni máa ń kírun kò ń ṣe ìbádà nígbà káyè bá wà fún ni máa ń kírun. Ọlọ́run ní ẹ láti jẹ́ ẹni mímọ́ pẹ̀lú ìbádà ẹni túmọ̀ sí pé wọ́n bá wọ̀ ẹgbẹ́ alájà lásàlá àti rẹ̀ ṣé inú ẹ̀ mọ́ ṣé o kírun pẹ̀lú ọkọ̀ọ̀kan. wà yóò bọ̀bọ̀ ṣé ẹni tó ń kírun táwọn ló máa gbé ṣépè ládùúgbò táwọn ló máa gbé ṣépè inú lẹ́jà ẹjọ́ kò yá ya àyà ẹlẹ́pẹ̀ ni. Ọlọ́run ní ìbádà yẹn ó láti tọ́ sínú Ọlọ́run Ọlọ́run ní ìtọ́jú ní Ọlọ́run bá ti wọ́n ẹ wá ṣe yẹn o ẹ máa kírun.
gbé àwọn ìgbà aláṣọ wa tó lọ òfin ìsìláàmù ni wọn kí òun kiri ni wọn. àtijọ́ wa sì mọ̀ sọ̀rọ̀ 30 years. wọ́n tún kó lọ sí oko náà gbogbo tó bá tó ṣe àwọn àyẹ̀lẹ̀ àwọn àyẹ̀lẹ̀ ni ìmọ̀ ọ́n lè wọ̀ wọ̀ láì. ìjọba àwùjọ tí wọ́n bá kú àwọn àfọwọ́mọ wa béèrè nígbà ẹlẹ́gbẹ̀rẹ́ ta fẹ́ kí òun sí lára ṣọ́ọ́dì o. Tẹ́lẹ̀sìn ni. tẹ́lẹ̀sìn ni ṣùgbọ́n tí bàbá wa yóò rí ẹ̀ pé kó tẹ́lẹ̀sìn ọlọ́run ohun àkọ́kọ́ ni ẹ̀ o ẹ̀jẹ̀ alẹ́ sí o. gbogbo tó ń káàkiri wá lé káàkiri yẹn ohun ayé ni o bó bá wọ náà ni o. ọmọ mo fẹ́ bímọ ọmọ mi o nígbà tó kọ́lé ọba wọ náà ni mo ṣe gbẹ tó wálé ayé ní òkọ́lé mo ṣe gbẹ tó wálé ní òrà mọ́tò mo ṣe gbẹ tó wálé ayé ní òbímọ ọlọ́run sì ní béèrè pé nígbà tó dé ayé ọmọ mélòó ọba ó béèrè òun náà ní ìbára ká sí náà ká lè máa ṣe dáadáa. Wàyúùtù zàkà. ẹlẹ́ẹ̀kejì tó bá wá ní ọlọ́run tó sí náà wá jẹ́ aláàánú èèyàn. alájà wa Fátímà ọlọ́run yóò tún máa gbàdúrà ní. bá mi ṣáájú ìyá dáadáa ní lọ́jọ́ ọkọ rẹ̀. gbàdúrà náà tí wọ́n jọ sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ yẹn wá ń kọ́ wọn lẹ́nu wọ́n ní ìwọ́n alájà máa náà fà á àdúgbò àwọn ọmọ wa ṣe ìyàwó oníkòsí wàhálà wa ẹyà pé alájà ṣe wà yìí a lè jẹ ìtàn wàhálà ẹni tí yóò bá ti lè jẹ tán àti ọ̀gá mẹ́ta bí lè nípa ni gbogbo ilé ìjàmbá àpáríwá ilé ìjọba kò fẹ́rẹ̀ nìkan wàhálà ìgbòmọ́ kàtà gbogbo ìjẹta yóò yẹ jẹ fún ọrùn kò bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ tí àwọn àgbẹ̀dẹ̀ làwọn àwọn owó ọlọ́wọ́ bá ń gbà ṣùgbọ́n ìkójà ìfọ̀rọ̀ jẹ́ ní dáadáa jẹ́ ní ire jálá àánú èèyàn jẹ́ tó ṣe wípé àwọn èèyàn ń dọ̀tí wọn láti rí ẹ̀ nínú wọ́n sì máa bàjẹ́ pé kò làlájà lọ níbo làlájì lọ ẹlẹ́gbẹ̀jẹ́ náà náà jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ilé ayé ta wá ilé ayé òfò ni o ilé ayé asán ni o torí àsìkò Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní ìjọ kan lòun rí kí àṣàrà ìlú rẹ̀ rí. kí la pè ní àṣàrà ìlú? òun náà ni màláíkà tó máa ń gbẹ̀yìn. torí pé ọlọ́run bá ṣàánú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run ṣàánú èdè yìí pé bí àṣàrà ìlú bá gbọ́dọ̀ gba ẹ̀mí tó bá ń kọjá lọ yóò lè fún wa lọ sálámù sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wọn á bẹ̀rẹ̀ bí àṣàrà ìlú ẹlẹ́kùn níbo lè fi lọ ṣẹlẹ̀ ní ẹ. ayé àwọn nígbà ilé òun lọ nígbà ilé òun lọ ó wá di ọjọ́ kan Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wa rí àṣàrà ìlú ó wá rí tó rẹ́rìn. Ànábì ni ohun tí eléyìí ò ṣẹlẹ̀ yìí o. gbogbo àtọ́ bá yẹ àṣàrà ìlú ojú ẹ̀ máa ń lọ pọ́npọ́n ni. kí ló dé tó ṣe wá rẹ́rìn lẹ́rìn Ànábì wa Muhammad Ànábì wa bèrè lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan kan ló ń pa òun lẹ́rìn. ó ní nǹkan tó ń pa òun lẹ́rìn ni pé ẹrú ọlọ́wọ́ ọba kan gbogbo ìjókòó tó ń gba ẹ̀mí ẹ̀sìn kò ju 5 minutes lọ. 5 minutes pé ìṣẹ́jú márùn-ún péré ló kù. tó kù tó fẹ́ lò láyé. ó lóun wá ń tẹ̀lé káàkiri ó lóun wá tẹ̀lé wá lọ sí ọjà. ìṣẹ́jú márùn-ún yẹn fi pé nígbà tó wá dé ọjà ó wá ra bàtà. lẹ́yìn tó wá ra bàtà yẹn tán ó wá gbé lọ sọ́dọ̀ àwọn ṣúmẹ́kà. ó ní kó bóun ṣe ní ìdí abẹ́ ó lè lò ó pẹ́ńtà kó wá lè lò fún bí ọdún márùn-ún ọdún mẹ́fà. àṣàrà ìlú yẹn ló wá pa òun pé wọ́n náà ní ìṣẹ́jú márùn-ún lọ́wọ́. ló wá sọ fún ṣúmẹ́kà ní wọ́n bẹ̀ ṣe bàtà. kó balẹ̀ má tètè jẹ́. àṣàrà ìlú wa sọ bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad. ó ní kó tó ń pa òun lẹ́nu yẹn. jọ̀wọ́ níjọ́ òde ní àtìyẹn náà dá. àmọ́ àṣírí ni ọlọ́run bá fi bò ní nínú àṣírí mẹ́rin márùn tó bẹ fún ní ọ̀kan ọlọ́run bá fi hàn wọ́n bẹ́ẹ̀ èyí tó fi hàn wá ní pé àṣà àbújọ ọmọ ìyá mi ní Islam ta ni púpọ̀ ọdún wà kálù wọ̀ kò sí àmọ́ àṣírí ni níbo la máa kú sí ọjọ́ ìlú la máa kú nínú kúrò ní ó pa wá sábà tí wọ́n kò ní wọn ní kálukú wa ẹja gbé ìṣàdá ẹja ṣe dáadáa alẹ́sìn alẹ́ níwà ọlọ́run wọlé àpò ọlá nẹ́bí wa mọ̀ sallallahu alaihi wasallam. ọlọ́run wọlé àpò ọlá òkú ilé ìta gbọ́ iná wá sí i
àwa náà tá a sọ ọ̀nà tí ó wúlò fún wa Àmín. èyí náà tá a sọ fún ọ̀nà tí ó wúlò fún yín Àmín. ọ̀nà nàbí wa Muhammad Sallallahu alaihi wasallam. ọ̀nà dáná wẹ̀rẹ̀ àkúwọ́ta إلا بالله إلى علي العظيم. alájà wa sàríà ẹ̀dá pẹ̀lú torí ànábì wa Muhammad ẹ̀gbọ́n yìí ni màá gbà wọlé màá fi ṣàdúrà fún ẹbí yàtọ̀ ọ̀rọ̀ sí lápapọ̀ kọ́lọ̀ wọlé wọlé ànábì wa Muhammad ẹ̀dá gbogbo ta bá wà àdámẹ́sìá àwọn bàbá ìmọ̀ wọlé ní akéwì wọ́n wá ní ìka àárín ìka àyẹ̀dẹ̀ ṣàtẹ̀wọ́sí yóò máa lọ bá ọkọ̀ ọdún àdámẹ́sìá pẹ̀lú àkè kọ́lọ̀ wọlé wọlé ànábì wa Muhammad الله عليه وسلم. kọ́lọ̀ wọlé agbára rẹ̀ ìdílé náà ọlọ́run tó da olú آمين. ọlá Muhammad lọ́jọ́ ọlọ́run ó gba àwọn ìjẹ́ ẹni tí wọ́n ń dùn àtàwọn látọ̀rí ìyàwó alájà Fatima káyà ọmọdé ẹni pẹ̀lú òkú náà ní sùkúrù wọn Àmín. ọlá Muhammad lọ́jọ́ ọlọ́run bísílẹ̀ àdìrẹ́ káàdà mọ̀ṣẹ́ alákàṣẹ́lẹ̀ ọ̀rọ̀ dáná àtàwùsà alẹ́dí àkọ́ọ̀dà sáà wọ́n fáwọn àtàkìkà àyínà àrùsùn yusra إنما àrùsùn yusra ẹ̀sẹ̀ àbáńtà fásitọ̀ wáyé àrùbùkà gbogbo àdúgbò àwọn àgbàlá mẹ́sàn-án àkọ́kọ́ra wa alájà wa òun tẹ̀lá ní bíbí àdúrà tó ṣe fún mi fc ẹ̀rọ ọba àwọn ẹ̀ṣọ́ wa ní bẹ́ẹ̀ ìdílé yìí ó yá bisimilá أدعو nífẹ̀ẹ́ sí. ó yá àwọn ìjọba wa ṣàdúrà fún ọ àdúrà tó bá àjọ àpá tí yọ ó ti lọ bá àwọn afurá tó wà ó bá lè tẹ àdúgbò lẹ tẹ́lẹ̀ bá ìdílé bàbá wa á bè wá sí ọlọ́run ẹ̀rù kú iṣẹ́ ọlọ́run jẹ́ kó bá a lọ ó yẹ kí àdúgbò lẹ tẹ́lẹ̀ ó yẹ ya bisimilá òun tí ọ̀rẹ́ bá ní èyí yẹn máa dà bẹ́ẹ̀ ẹ̀ àdúrà wa kà sí o Akàkọ́. àdúrà ni alájà tó bá lọ ṣe ń dìde wọ́n ní ilé yóò ní da ọ̀rọ̀ sẹ́ẹ̀ ọlọ́run mẹ́rin àmọ́ wọ́n mú pa àwọn tẹ́ ẹ rí ọlọ́run nípa àwọn olóyè Àmín. àti tí yín àti tí àwọn ẹ̀gbọ́n yín ọlọ́run tẹ́ tí wọ́n ṣàwọ́tì ọlọ́run ìgbàgbọ́ wa Muhammad ọlọ́run ẹ̀ka wa bá ti máa kí ọ̀rọ̀ sí ọlọ́run ní tẹ̀lé àwọn náà báyìí ọlọ́run Muhammad ẹ̀dọ́ wọ́n mú pa bàbá wa dè wá sí owó àlékèrè ọlọ́run ta kú rẹ̀ ọlọ́run ọlọ́run ta kú sọ̀rọ̀ ọlọ́run ìgbàgbọ́ wa Muhammad ọlọ́run mẹ́ta àbùkúnà ọlọ́run àhàwìyà ọlọ́run àgbòbọ́ta ilé ìtura náà máa tó dá o ọ̀nà ọlọ́run máa tó dá o ọlọ́run máa fi jìnnà wà á lọ́wọ́ ìtàn àwọn akẹ́sọ̀rọ̀ àwọn akẹ́sọ̀rọ̀ wọ́n bá àgbà ìrúsọ̀rọ̀ wọ́n fa lẹ́kàá ìtura àyínà àwọn ìrúsọ̀rọ̀ wọ́n bá ọ̀tọ̀ àbáṣọ wọ́n bá ọ̀tọ̀ àbáṣọ àwọn ìrúsọ̀rọ̀. السلام على المرسلين الحمد لله رب العالمين. ẹ jẹ́ kí a sọ ẹkún ayé ní kékeré rọ ẹkún ọ̀run rẹ̀ jẹ́ tẹ̀sán lẹ́sùn ní atẹ́ẹ̀kọ́ àwa nìkan nínú sàárè wa ẹ jẹ́ kí a sọ ẹkún ayé ní kékeré ẹkún ọ̀run rẹ̀ jẹ́ tẹ̀sán lẹ́sùn ní atẹ́ẹ̀kọ́ àwa nìkan nínú sàárè wa ẹgbẹ́ ìgbàlẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. Bí àti Yorùbá ẹ̀ka Muhammad ẹ̀ ó lọ sí ọjọ́ tí Yorùbá ẹ̀ka bí ada. Sallallahu alaihi wasallam. Nínú ẹni tí ó sì pè ní àti ẹ nígbà tí ò bá sì gbẹgbẹ mẹ́. Gbogbo ń ta ní tí ó bá ti dẹ́ tó wọ́n pa àwọn àti ọlọ́run ẹni tí ó sì gbẹ wọn káàkiri àwọn ọlọ́run gbàdé Muhammad ní. Sallallahu alaihi wasallam. Olóńgbò ẹni ẹ lọ́wọ́ ń dárúkọ ọlọ́run àwọn Yorùbá ẹ̀ka Muhammad ada. Sallallahu alaihi wasallam. Àwọn ìfọ̀ àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì bá wa sọ̀rọ̀ ọlọ́run náà ló sì ṣe dáadáa àwọn ìfọ̀ àwọn àgbà àṣẹ ìkùnlòrò kí ọlọ́pàá kí á rí wọn gbẹ́. ohun tí wọ́n sọ fún wọn náà ni mo sáré sọ wọn láì yẹn wípé ká fún ẹ fún ayé ní kékeré ló fẹ́ ká ṣe èyí èyí tá a lọ gbà wájú ọlọ́run ilé ìta òkè torí ohun tó o bá ṣe ń lòkó ní lòkó náà ló ṣe ń lòkó tiẹ̀ náà. àwọn ọba tí wọ́n lọ yìí àwọn náà ti jòkó olùkù jòkó báyìí náà fẹ́ yẹn kan rí àwọn náà wọ́n pẹ́ tí wọ́n náà ń yọ báyìí bí wọn náà ṣe wá sí ọlọ́tí wọn náà kan wájú ọlọ́run ò mọ ọlọ́run sọ̀tẹ̀ kí ọdún ló dìde síra àlùfáà àwa tí wọ́n bá wà sọ̀rọ̀ ọlọ́run sọ̀tẹ̀ kí á ní wọn fẹ́ àwa tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ẹni tó sọ̀rọ̀ ọlọ́run àtàwọn tá à ń gbọ́
ládàkà náà ní àgbà níwájú ọlọ́run má ju ẹnì kankan wa ní ládàá bẹ́ẹ̀. àmín. nàbùwà Muhammad lábẹ́ àṣà àwọn bàbá wa imam wọ́n ní kí á dé Suratul Mulki ẹ̀ka lápapọ̀ gbogbo wa Suratul Mulki tá a fẹ́ dé yìí bá a bá wo dáadáa ọlọ́run ní á kí wọn bẹ́ẹ̀ kò ní á gbà wọn bẹ́ẹ̀ kò ní á ti dáadáa bẹ́ẹ̀ ọlọ́run fi òrìn tí tóbi ara rẹ̀ ni èèyàn sì ní ka Suratul Mulki kó kú bí wọn náà bá ti ń kà yóò máa bá òkú tì ẹ́dà tí mo ti kú ti pẹ́ ìdá bàbá ni ìyá ni ọmọ ni ẹ̀gbọ́n ni àbúrò ọlọ́run ó tún tọ́jú ẹ̀dẹ̀ wọn náà nígbà tó o bá sí náà ẹ̀yìn bá náà Muhammad ada nínú ọlá tí ń bẹ fún Suratul Mulki yìí ẹjẹ́ àyùbá nẹ́bì sallallahu alaihi wasallam. nínú ọlá tí ń bẹ fún Suratul Mulki yìí bá a bá ti ń kà á kó bá láti tẹ́lẹ̀ wọ́n ń fi àjẹ òkú lọ́wọ́ lu sàárè yìí ọlọ́run tó fún ọmọ màláíkà kí wọ́n dá ìyá náà dúró àyùbá nẹ́bì dáadáa. sallallahu alaihi wasallam. wá wo gravity Suratul Mulki yìí wọ́n náà máa dání ẹ̀ síwájú ọlọ́run látòrí àwọn bàbá wa Alhaji wa Abdulrauf Abdulwasi ọláyíwọlá ọlọ́run tó bá wa ṣàforíjì fún wa. àwọn èèyàn sí láàrin dáadáa. àwọn òkú tí wọ́n náà tí wọ́n ti lọ bàbá ni ìyá ni ẹ̀gbọ́n ni àbúrò àtọ́mọ bíbí inú ọlọ́run gbogbo wọn yáyẹ́ sí bẹ́ẹ̀ tí wọ́n bẹ wájú ọlọ́run gbogbo àwọn kòkè máa nẹ́bù wa Muhammad. ẹja máa dàníyà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألوا كذبتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم واجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم ما في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم وكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في الغرور أمن هذا الذي يرزقكم إلا مسك رزقهم بل لجوع ونفور أفمن يمشي مكبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم وهو الذي
أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد وإن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يطيع الكافرين عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبحكم غورا فمن يأتيكم بماء سوى الله رب العالمين ولا حول bí wọn náà bá máa gbé ìdókòwò tó dògbò yọ lọ́wọ́ fi ṣe àmì oríire sáyé rẹ̀ lọ́kọ́ nípa wípé wàlá àwòlá. wàlá kò wájà ìlà bílà ẹ̀yà rẹ̀. àyùbá àtẹ̀há. bísílà rámà ìrọ̀rùn. àmì. àyàmìlélá ìrọ̀rùn àlámì. àmì. àmà ìrọ̀rùn. àmì. àlejò àwùjọ. Gbogbo àwọn ọmọ tí àwọn bàbá wa tí wọ́n ti sílẹ̀ tí wọ́n jẹ́ àwọn òkú lábẹ́sàdúrà fúnlẹ́sẹ̀ àti ìyàwó àtẹ̀bí àtàrà lápapọ̀ àwọn àlùfáà wa tí wọ́n bọ̀rọ̀ ṣe àwọn àlùfáà wa ó yẹ kí agbowó àbúrò àti ẹsẹ̀ àmọ́ àti ìjàmbá àti náírà ẹ̀ láàmú àwọn bàbá wọn ní kẹ́lẹ́ ìpẹ́lẹ́ ìgbà wàlá ìbò ti ní nànú àbá àti àbá tó ti yàtọ̀ àwọn tí wọ́n jòkó yìí wàlá ìwọ́n tẹ́ lé pé báwọn àbá àyíkọ́ ló fẹ́ ṣe ní àmọ́ látara ẹni tó wá jẹ́ ní ọlọ́run ẹ́ẹ̀rí àwọn àbá tí wọ́n pọ̀ ní ìjòkó rẹ̀ wọ́n yẹ kó máa rí àtẹni tí ò máa rí torí pé ẹni ọlọ́run yorùbá náà máa hàn dáadáa. àwọn tó àwa tí wọ́n bá ṣe ètò náà àwọn náà fún àwọn akọ̀wé yẹn tó sọ ìfọ̀tò bá pé olùwà tó sìn balùwẹ̀ tí wọ́n jẹ́ mísọ́nà wà ní ìdàmàhí yàtọ̀ ìhà fọ́ọ̀lù yàtọ̀ fọ́ọ̀lù ìṣẹ́kẹ̀ wọn mahmoud bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والناس الحق الحق والهادي إلى صراط الله المستقيم وعلى آله أكبره وكباره العظيم آمين. gbogbo ẹni tí ọlọ́run bá ń bẹ lára rẹ̀ tó bá ní kí kò sí ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. ọ̀rọ̀ ayé tá a bẹ́ẹ̀ yìí kò ní ṣe ohun tó ń fa ìjà rárá. tí wọ́n bá ní kíyàn pé ọlọ́run tóbi yóò gbọ́ yóò sì méjì yóò máa kú ọba tó máa dá tó máa dá ọ̀rọ̀ láyé ogbó tóbi. bọ́lọ̀ bá ń bẹ lára rẹ̀ bó ti jòkó ìdákùn bí ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. ibi ọlọ́run tóbi tá a fẹ́ gbé tóbi láàyè yìí ẹ máa mú pé láàbọ̀ ọlọ́run tóbi lójì ti kú bẹ́ẹ̀ nínú márùn-ún bàbá wa tí wọ́n rí àjò àlọ́mábọ̀ lẹ́yìn táwọn yóò bá wá ní ojú àlá bàbá wa nígbà tí wọ́n kú tásàrà ń pẹ̀lú lẹ́nu wa wọ́n tẹ́ wọn lẹ̀ kalẹ̀ báyìí ìmáàmù dúró síwájú wọn ó dúró ní gbègbè tí wọn ló bá ṣe kábàá bí Allahu Akbar. àkọ́kọ́ tí ìmáàmù kọ̀ọ̀kan wí ó yọ ẹ̀mí bàbá náà yóò wá gbèsè kankan yóò wá wo gbogbo àwọn tí wọ́n gbé òsì la.
máa sọ pé ẹ̀yin sọ pé Allahu Akbar kọ́lọ̀ wọn bá tóbi tí ìyẹ̀bá kọ́lọ̀ tóbi lọ́tẹ̀ yìí náà bá dé orúkọ tóun náà dé lẹ́tọ̀ọ́ kan kọ́lọ̀ tóbi bí ọlọ́run tóbi lẹ́tọ̀ọ́. Allahu Akbar. ẹ̀yin ìyá tẹ́gbẹ́ lọ́wọ́ ìlú bẹ̀yẹ ayé bí ọlọ́run tóbi bẹ́ẹ̀ ti pọ̀ tó bẹ̀yẹ yẹn mẹ́ta péré ló kọ́lọ̀ tóbi ló sì fi ọwọ́ lórí mọ́sálásọ́ lọ́wọ́ èèyàn kan lu ọwọ́ kan dápọ̀ ọwọ́ kejì ta lórí bí ọlọ́run tóbi lẹ́tọ̀ọ́. Allahu Akbar. ẹlẹ́nìkan tá a gbé tóbi. Allah. This one is going to be a massive word. Allah. àṣẹ gbogbo ẹni tó bá fẹ́ tóbi nínú ayé bá a bí ọlọ́run tóbi. bá a gbé tóbi ó ti tóbi tẹ́lẹ̀. Allah. bí wọn náà bá fẹ́ tóbi nínú ayé tọmọtọmọ dídé lórí ẹsẹ̀ rẹ kó bí ọlọ́run tóbi kó èdè kó padà. Allahu Akbar. a bí ọlọ́run ọba náà. Allah. atọrọ ìyẹ̀fún anábùwà Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni ọlọ́run lórí ìkàlẹ̀ láti láì ní gba àkókò rárá gbogbo àwọn ọmọ òkú akínyìn o. Allah. èyí tí wọ́n á rí àpẹẹrẹ kan bá a ti wá ń ṣàdúrà bá a ṣe ń ké Suratul Mulki Ayatul Kursi làwọn aláwọn ọmọ náà tí wọ́n ń jẹ́ tí wọ́n wí lẹ́nu. Alhamdulillah. àpò kí n kú oríire. Alhamdulillah. àmọ́ nígbà máìlì tẹ́ nígbà máìlì gbogbo àwọn tá a jọ ọmọ bá a bá ń ṣe nǹkan ní ìlọ́wọ́ ẹjẹ́ àbílẹ̀ ká máa bọ̀ láàyè yìí. Allah. Àwọn jòkó. torí ohun tá a fẹ́ jùlẹ̀ yìí ó ṣe kókó bàbá ti lọ ayọ̀wá nẹ́bì ayọ̀wá nẹ́bì dáadáa. Sallallahu alayhi wa sallam. èyí tá a wíyà abẹ́rẹ́ ní kíkò fún ẹ má bọ̀. Allah. ayọ̀wá nẹ́bì. Sallallahu alayhi wa sallam. ìyá dáadáa wò fọ́ ọlọ́wọ́ ni ẹ jẹ́ ẹ̀fọ́ fọ́ púpọ̀. Amina. alibarika nẹ́bì. Sallallahu alayhi wa sallam. àkókò àwọn ọmọ pátápátá bá a ṣe ń kọ́ ọ báyìí ẹ dákun ẹ jẹ́ àmọ́ àbọ̀ lórí ìkàlẹ̀ ọ̀rọ̀ owó kọ́lé lẹ́yìn. torí ohun tá a fẹ́ jùlẹ̀ ìwọ̀nba àwọn tó bá wà bí nǹkan náà ni wọ́n kò. bàbá tí wọ́n ilẹ̀ kìámà bàbá wa Alhaji wa Abdulwasi Ọláyíwọlá ọlọ́run dákun máṣàbá wà sáyìn àkọ́kù wọn. Àmín. kò sí ohun tó ń jẹ́ wá sí o ohun tó ń kalẹ̀ tó gbalẹ̀ tó fẹ̀ tó kalẹ̀ tó kápò ni. Allah. ìjọ ọlọ́run máṣàbá ó gbalẹ̀ lọ́dọ̀ wọn bẹ̀. Amina. sẹ́yìn gbogbo ìtànṣe yìí bá a ṣe ń ṣàdúrà ẹni wọ́n ti ń bẹ pẹ̀lú wa. Allah. yóò máa wá dàbí pé ká má dájú àdúrà ká má dájú àdúrà mọ̀ kò ní pọ́sibú. Allah. torí pé wọn bá táwọn lè ṣe láyé ni wọ́n ti ṣe wọ́n ti gbé èdè kalẹ̀ fún wọn. Allah. gbogbo lẹ́yìn ọmọ bá wá ṣe lẹ́yìn wọn náà ni òun ló fi àwọn yóò fi wọn ṣàdúrà fún yín. Allah. ó bá rí ẹ̀ gbogbo àwọn ọlọ́tòrí àti àwọn ẹ̀yà wa sáátà táwọn ọmọ wa ti ṣàkóṣàkó ní lọ́kọ̀ wọn. Allah. ìyá wa ìbáṣà ládùúgbò sááríà ẹ̀yọ̀mọ́ ẹ̀lẹ́yìn Sallallahu alayhi wa sallam. ẹ̀yọ̀mọ́ ẹ̀lẹ́yìn dáadáa. Sallallahu alayhi wa sallam. alhaja wa sááríà ọlọ́mọ́sà ní kí á lọ fẹ́. Àmín. ẹ bá mi sàbí dáadáa. Àmín. ẹ bá mi sàbí dáadáa fún wọn. Amina. ẹ bá wò wọ́n dáadáa. ọjọ́ ìgbé ìyáàmọ̀ tí kùrá ní fún wa pé àwọn tí wọ́n lọ bọ́ọ̀lù lórí wọn sí náà wọ́n bí ìlú ìlú ìyàtọ̀ ìṣubú. ó làwọn tí wọ́n ní àlè ìgbé lórí. Allah. ó yàtọ̀ fẹ́ lórí tí ó fi èébú tí ó fi kúrẹ́ yìí. Allah. àbá àpẹẹrẹ wọn lọ òun lálájọ lóun lórí. Allah. ẹ̀rọ pé ó láyé àmì kìíní òun lórí àṣẹ́sàkó olólò. Allah. nígbà tó dẹ́kun yìí bẹ̀rẹ̀ tó tó bẹ̀rẹ̀ sí ní lọ wáìtì àbá àbóṣe bíi blúùrù rẹ̀ Allah. àbóṣe black Allah. àṣírí ètùtù tí ẹ̀sìn ọlọ́run débẹ̀ Allah. tí ọlọ́run kó wọlé àná Muhammad. Sallallahu alayhi wa sallam. bá a ṣe jẹ́ ọmọ fún wọn ìbá a bá ń kọjá bá a bá sálámọ̀ sí wọn ó tún wọn tẹ̀ fún wa báyìí. Allah. àwọn tí wọ́n dọ́lọ́ mọ̀ ìyẹn ọlọ́run á kọ́ padà lẹ́yìn yìí Amina. àti gbogbo ẹni bá ṣe àdúrà fún yín. Amina ya Rabb. látòrí ìyá wa Allah. àwọn alhaja wa Fatimatu Zara wa Allah. Fatimatu Batula Allah. ẹ wò ní ayọ̀wá ìlẹ́yìn dáadáa. Sallallahu alayhi wa sallam. orúkọ ọmọ nìyẹn ìyẹn orúkọ ọmọ àlẹ́yìn. Sallallahu alayhi wa sallam.
àgbẹ̀dì bá ti rí ọmọ rẹ̀ báyìí mo ti máa ń pè é yẹn. wọ́n lọ wá wọlé àgbẹ̀bùwà Muhammad. àtìgbà tí mo ti wọ ìjòkó yìí tí mo ti jòkó mo ti ní jẹ́sùn bá àtẹ̀ nǹkan àti òdì dábọ́ lọ́wọ́ yín. ẹlòmíì kò ní ìjọba tí ń fa ọ̀ tó bá fà tó bá yà tó ti wọnú bọ́ọ̀sì. á tún yọ padà èyí wá túmọ̀ sí pé ìjẹni ọlọ́mọbẹ lára ti yín náà. bàbá wa tó lọ ìyá ọlọ́mọ ajẹ ẹ̀kọ́ ní lọ́ba wọn. gbogbo ẹni tí ń sàdúró sí rí àlùbáríkà lẹ́bùwà Muhammad. ó bẹ̀rẹ̀ láti orí ọmọ bọ́dà wa Fuad. àwọn dà àkábíyèsí o. ẹni lé tó ayé a bá ti rí ẹ̀jẹ̀ lọ́rùn rẹ̀ báyìí kábíyèsí rẹ̀. ayọ̀ wá lẹ́nu. àfọ àti ẹ̀ bá rí ẹ̀jẹ̀ lọ́rùn rẹ̀ nǹkan ti rún lù ú. ayọ̀ wá lẹ́nu. àfọ àti wá máa ń lò lẹ̀kẹ́ gbà mí o. torí ara ẹ̀ sẹ́lẹ̀. bákan náà sísà wa ìfáyà. wọ́n sí ara Allahu Akbar. bákan náà ajá wa Balikisi ńkọ́ Masha Allah. ajá wa kúkúrọ̀ ńkọ́ àwọn dà àwọn náà sí ara Masha Allah. ẹni kéjì ẹ dìde ẹkọ ní sí gbogbo ìjọmọ́ báyìí ẹ̀dá kò torí Ọlọ́run àdúrà tá a fẹ́ ṣe yóò dá ìbáṣe àtẹ́sùn àwọn èèyàn eléyìí la bá ṣe yìí rọ́bà lọ́lọ́kù lẹ́yìn eléyìí rọ́bà lọ́lọ́kù àwọn àpá àdán kọ́ dídà àwọn èèyàn tí wọ́n bẹ́ẹ̀ bí lọ. gbogbo abiyamọ ayé tí ń bẹ́ẹ̀ bí ẹ̀dá kan bá lè nà ká àtàyà sí wọn. gbogbo abiyamọ ayé náà ọmọ ajá ìbáyà ni ẹ̀yà kó máa sáà kí ẹ̀ ẹ̀dá kan bá lè nà ká àtàyà sí wọn. àgbákò tí máa ń bá àwọn ọmọ òkú àbáwọn ọmọ òkú lẹ́yìn ìgbà tí bóyá ìkan nínú àwọn òbí wọn bá ń bẹ wájú Ọlọ́run àgbákò náà pé kò ní bàbá mọ́ ìyá nìkan ló ní. ọmọ ajábà kí sì ẹ dìde fún ìyàwó yìí ẹ dìde fún ìyàwó yìí gbogbo ẹ ti pé kábíyèsí o ẹ dìde ẹ yóò wá ìlẹ́yìn rárá. àgbákò òkú tí máa ń bá àwọn ọmọ òkú lẹ́yìn ìgbà tí kan nínú àwọn òbí wọn bá sọdá tí wọ́n bá bẹ wájú Ọlọ́run àgbákò òbí Ọlọ́run lákùnmájú ó bá yín. Àmín. bàbá wọn táwọn wò mọ́ wọn lára náà ló ti kú yẹn ó yá ẹ mú wọn ẹ pa wọn ẹ bò wọn Ọlọ́run lákùnmájú ó jẹ́ ti wọn. Àmín. gbogbo abiyamọ tó bá ṣe àárínà yóò rí bẹ̀ fún un náà. Àmín. ẹ dáa ìka àtàyà sí ẹ lẹ́sìn wọn. má dára rẹ láàmú sáà ti nà sáàrí tó bá ti nà sáàrí ó ti bá gbogbo wọn báwo lè bá wá nẹ́tíwọ́ọ̀kì kiri báyìí ó ti yẹ wá nì. á ké Suratul Fatiha ayẹ kan péré. Ọlọ́run wọlé àlùbáríkà ti ń bẹ lára Fatiha. àwọn bàbá wa ní ká sọ Fatiha nìkan sọ ọ́ di méjì. Fatiha àkọ́kọ́ á dijú kàní. bọ́bá ti dijú ẹ̀yin tí wọ́n kà fún ẹ̀ dijú. Fatiha ẹlẹ́ẹ̀kejì á lajú kà á rẹ̀ rìn. Ọlọ́run wa bẹ̀ẹ́ àpadà sábúrú pé ó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó lajú tẹ́lẹ̀ ó ti wá dijú kò sọ̀rọ̀ náà ìjọ òní bàbá wọn sì kú náà táwọn méjì náà ti kò sọ́lẹ̀ kú Ọlọ́run dákun wọ́n gbé bẹ́ẹ̀ kẹ̀kẹ́ yìí. Àmín. Àlùbáríkà ìnáwó iwájú Ọlọ́run. Sallallahu alaihi wasallam. bí wọn náà bá ṣe nàka sọ́mọ lámọ bẹ́ẹ̀ náà yóò rí fáwọn ọmọ tiẹ̀ náà. ìwọ tí wà tí wọ́n bá jọ ní misunderstanding dákun máa ń lọ ká o dákun. الفاتحة أرجو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀jẹ̀ àdájú ká tẹ́wọ́ fún ara ìfá àti akárẹ́rù kéré. بسم الله الرحمن الرحيم آمين. الحمد لله رب العالمين àwọn èèyàn máa rẹ̀ yìí. الرحمن الرحيم eré làwọn èèyàn pè é.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 Allah. Brother Fuad ẹjọ̀kọ́ gbogbo yín brother Fuad nìkan ni kò dìde ẹjọ̀kọ́. Àdúrà tí mo ṣe fún yín yìí sàrà àdúrà tí mo ṣe fún yín látọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ bá ti wá ní wọ́n jáde mo lérò pé ẹ̀yin nìkan kọ́ lẹ dá wá bí. Allah. Àwọn ẹ̀yin nìkan lẹ dá wá. Àwọn ẹ̀yà tí wọ́n mọ̀ yìí kọ̀ọ̀dù tó lè ní gbọ́dọ̀ yìí èyí nìkan tí mo mọ̀ yìí bá dé ka ó ìkúrò lẹ́yìn ọ̀gá wa kà. Àpá lẹ́yìn rẹ̀. Látọ̀dọ̀ tí ká pa méjèèjì papọ̀ àdúrà tá a ṣe fún yín bá a bá ṣàdúrà tán ẹlẹ́ẹ̀kejì á ṣe kúrò aláwọ̀ mẹ́ta lẹ́ẹ̀kẹ́sì. Torí bá a ṣe pé dúró yìí bá a ṣe ṣàdúrà fún yín bàbá wa kù sí. Ẹni wọ́n sì ń bẹ pẹ̀lú wa. Ẹ̀yin lè lọ ìwọ̀n. Tí ọlọ́run kó wọlé àgbẹ̀fà fún mi. Sallallahu alaihi wasallam. Ó dàgbà ìwé àkọ́bí ọkùnrin. Ọlọ́run wọlé àgbẹ̀fà. Sallallahu alaihi wasallam. Ìgbà tí ọ̀rọ̀ kù yìí, ẹ̀kọ́ pọ̀ púpọ̀ lórí mi. Wallahi. Ọlọ́run dákun, ọlọ́run sàlàyé kọ́ inú rẹ̀ sí. Amina. Ọlọ́run sàlàyé fún wa. Amina. Ọlọ́run ti àwọn ìlà wàhálà bẹ̀rẹ̀ lọ́rùn. Kílẹ̀ ẹ̀rí tó wà gbà rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá mú jáde tó bá wọ̀ yín. Wọ́n fẹ́ yàn ọkùnrin mẹ́fà obìnrin mẹ́fà pé tó bá ti mẹ́fà lọ first mẹ́fà méjèèjì náà tó fún wọn ta ọ̀rọ̀ látòrí tèmi náà orí kẹ́ ẹ̀ka kùráàlì ni o ẹ̀rùbá nàbì ẹ̀kúráàlì ẹ̀kú pọ̀ sí ọ̀rọ̀ ẹ̀kẹ́ ìgbà ẹ̀rùbá nàbì lára ó lé ní owó àwọn Yorùbá nàbì mọ́ o nǹkan wọ́n tẹ̀sí wálẹ̀ àmẹ́ríkà ní òun náà ní láti náà ti di wọ́n ta ọ̀rọ̀ báyìí. Ó dàbí mo sí wọ́n ta náà ọ̀dẹ̀ àárọ̀ tó ta ní ìjọ̀lẹ̀ ẹ̀rọ àgbẹ̀lì. Akọ́ni tí gbogbo rẹ̀ ọkùnrin lẹ́fà obìnrin lẹ́fà tí ó wà kọ́kọ́ fi wọ́n ta ọ̀dọ̀ tí ó fi sọ̀pọ̀ sí ẹ máa wò wá o èèyàn méjì náà ni wọ́n wá sórí bàbá wa rẹ̀ náà. Àárẹ̀ ẹ̀ka àárẹ̀ wọn pé àwọn àwọn ẹdúró ẹ̀má rọ̀ àwọn ẹ̀yẹ gbogbo ẹ̀ẹ́dì àwọn ọ̀kẹ́ kú ìnáwó ni àwọn ọ̀kẹ́ kú dìde ni àwọn ẹkú ìnáwó sì ló pọ̀ bí ọkùnrin ní mélòó ọkùnrin ní méjì ọkùnrin ní mẹ́ta ìyá òde ní ó ní méjì ó ní mẹ́ta ó ní ẹgbàá ó ní mẹ́rin Allah ó ní márùn-ún ó kú obìnrin kan ló kù pé obìnrin kan àti ọ̀rọ̀ tí a rẹ̀ Masha Allah. bàbá ìgbà Allahu Akbar Allahu Akbar. ọlọ́mọṣà jẹ́ kí a rí wọn pẹ́ Amina. rọ́nà Fuad Allah. Allahu Akbar ó yẹ kó síbi ẹkú gbẹ̀rẹ̀ Adébọ̀kọ̀ sí. bá kó sáko ẹgbàrá yín láwùjá ni Allah. ayọ̀bá ìlẹ́bí ẹjọ́ fún Sallallahu alaihi wasallam. bákan náà ọmọ ajá ti báyàrá ọmọ wọn tó rẹpizẹ́ntì wọn ni ayọ̀bá ìlẹ́bí lára Sallallahu alaihi wasallam. ó láti wá sí báyìí. Ọmọdé ní mẹ́tàkù. ẹ ti bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ lónìí. Ọdún yẹ yẹn kó tó wà wà. àdúrà sí ẹ̀ náà. Allahu Akbar kabira. Allahu Akbar. Ó lè ní ìyá yín mà dá púpọ̀. Ó di méjì. Ajáwa kìfáyà. Allah. Bí wọ́n ṣe tún sí ilé yìí. Allah. Ó di mẹ́ta. Allahu Akbar. Ó di mẹ́rin. Allah. Ó di márùn-ún. Allahu Akbar. Ajáwa kìfáyà. Ajáwa kìfáyà. Allahu Akbar kabira. Ó di mẹ́fà. Allahu Akbar àti ẹ̀rọ kùnrin kó dìde ara. Ẹgbẹ́ fídíò yẹn kí wọ́n lè rí. Ẹgbẹ́ dáadáa.
Allahu Akbar ẹ sì gbẹ́ wọn àwọn tí wọ́n dìde ẹgbẹ́ wọn àwọn tí wọ́n dìde mọ̀ ẹgbẹ́ wọn. Allah. kí wọ́n lè máa rí lọ́hùn pé ọ̀rẹ́ mi ò ṣe. ọ̀rẹ́ mi ò ṣe. àwọn obìnrin yẹn tí wọ́n ju àwọn ọkùnrin lọ. Allah. báwo ni wọ́n ṣe ní pọ̀ jù wá lọ́dún àjẹ́ náà. Allah. ẹ̀yin ọkùnrin ó fi yín kó lẹ́nu ẹ̀dùn kó lẹ̀. ẹ̀yin wọ́n fẹ́ mi dáadáa. Allah ń pa àwọn ọ̀rẹ́ ni wọ́n ń bọ̀ ìyọ́nà kú sí pé ó sọ ọkùnrin ọkùnrin ni mí o. ẹni wọ́n bí sí ọlọ́mọdé àní kò sí dáadáa. ẹ̀yin ò bá nẹ́bì. sallallahu alaihi wasallam. Allahu Akbar. ma sha Allah. ẹ wá alájà ẹ wá bàbá ìmáàmù méjì ló ń bẹ lórí ìjòkó yìí ẹ wá bí bàbá ìmáàmù méjì ló ń bẹ lórí ìjòkó ẹ ń lé òkúta ìjìnlá ẹ mú lẹ Allahu Akbar ó yẹ máa gbé wọn àwọn kárí dèbí ló wà ní. Allah. ẹ bá ṣe máa lé wọn lé kó mi o. ma sha Allah. Masha Allah ẹ yà kó sisi ẹ. ma sha Allah. Ajawa Balkis. Ajawa Balkis. alága wúrà. ọkọ wọn ní dẹ́bí. Ajawa Balkis àwọn dà. ma sha Allah. àìwọ́dà. owó sí gangan látọ̀dọ̀ sí gangan dà owó àdúrà sí àdúrà tá a ṣe fún yín. Allah. àwọn tí wọ́n dìde. Allah. It's good to be good. Allah. Allah ẹmu dání kálẹ̀ ní àkọ́kọ́. Allah Allahu Akbar. bọ́dà Fuad. olórí ẹ̀. Allahu Akbar. méjì lọ́wọ́ fún yín ẹ̀yọ́ kọ́lẹ́ gbà ní. ọkùnrin yín méjì ẹ̀dẹ̀gbẹ́ yọkọ. kí ló dé. Allahu Akbar. àwọn sèkì wa wọ́n ní ẹgbà. hayyakumullah. Allahu Akbar. akramakumullah. Allahu Akbar. ẹ̀rọ àwọn ẹ̀rọ tó ń bọ̀. Allahu Akbar. Oda. Allahu Akbar. Allahu Akbar tẹ̀lé ẹ̀kú ẹ̀. Àbálẹ̀ yìí ẹ bá ti lọ́wọ́ wá jábọ̀ fún un. Bákan náà, Ajawa kúrò. Allah. Allahu Akbar. Ọkọ Alájà kúrò dà. Sáwọn náà ni. Àwọn náà sílé. Allah. Ó yá yìí tún kọ́ bọ́rọ̀ stand. Ẹ̀rọ wà nẹ́bí. sallallahu Ó alaihi dá mi wasallam. lójú pé wọn ò ní máa wà ọmọ yìí tí wọ́n dúró báyìí. Allah. Ẹni bá máa Alájà kúrò rí. Alájà kúrò ó lè ní méjì. Allahu Akbar. Allahu Akbar. Ẹ ṣe ìyàwó ilé ìlú. Allahu Akbar ẹgbà. Àwọn yóò mọ sàárà jẹ. Ẹni wà lẹ́yìn dáadáa. sallallahu alaihi wasallam. Allahu Akbar kabira. Ó yẹ kó lẹ̀. Gbogbo ẹni tí Ọlọ́run bá fún lálàáfíà ara. Ó bá mi pariwo Ànábì pé sallallahu alaihi wasallam bó ti dìde lórí. sallallahu alaihi wasallam. Àlejò aláìlẹ́bí dọ̀rọ̀. sallallahu alaihi wasallam. Kò sí wàhálà bẹ́ẹ̀. Bàbá wa tí wọ́n dáwọ́jú Ọlọ́run yìí, ọ̀rọ̀ kan ni wọ́n sọ tí wọn ò fi sọ ní ìmọ̀. Allah. Torí pé gbogbo nǹkan láyé ló ti wà calculated. Allah. Nígbà tí wọ́n ń bẹ bóyá lọ síìtù ni wọ́n fún wọn lóúnjẹ wọn ò bá mọ́ torí pé oúnjẹ tá a kára lágbó wọn wà jẹ láyé ti pé. Allah. Ni wọn ò ṣe lè gbà ní ìmọ̀. Allah. O ò sí wá fún gbogbo tó ń ṣe sílẹ̀ báyìí kí Ọlọ́run dúró lórí ẹsẹ̀ láti fi Ọlọ́run láti fi Ọlọ́run. Gbogbo tí o bá rò rẹ̀ dìde lórí ẹsẹ̀ rẹ̀. Allah. Ẹni tí o bá dìde dákun fi ẹ̀ dídé tiẹ̀ lọ tiẹ̀. Allah. Allah. Táwọn ọ̀rẹ́ dáadáa nínú ọdún tá à ń bẹ́ẹ̀ yìí. Àìmọye ẹ̀mí ló ń lọ láwọn ọ̀dọ́. Allah. Àìmọye àwọn àgbàlagbà náà míì náà ni wọ́n ń lọ àsìkí ìfẹ́jẹ́ kí wọ́n lọ báyìí. Ọlọ́run abẹ́ kọ́dún yìí tó parí. Ìrọ̀bá Ramadan táwọn ọ̀kan gbà tí wọ́n pàtó pé yóò fún wọn láǹfààní àti gbàgbá yìí Ọlọ́run ò ní fún wọn láǹfààní àti gbọdún tó ń bọ̀. Allah. Ó ti wà nínú kádà nínú bàbá wa Ramadan tí wọ́n gbàgbẹ́ ìlú ẹ̀ lélẹ̀. Allah. Ọlọ́run Allah. tí ń bá ń bẹ láàrin wọn bá ti dúró yìí. Nígbà Ramadan tá a gbalẹ̀ yìí òun náà ló fi Ramadan wa Ọlọ́run dákun wọlé la ilaha illallah òbí tiẹ̀. La ilaha illallah.
àbúrò mi. wọ́n lá bàbá tí wọ́n ṣàdúrà fún. wọ́n lá bàbá tí wọ́n ṣàdúrà fún yìí. ẹni ọlọ́run ni wọ́n. ẹni ọlọ́run ni wọ́n. àwọn àfọ àfikọ̀ làwọn àfa mi pọ̀ báyìí. ẹni ọlọ́run ni wọ́n. ẹni ọlọ́run ni wọ́n. àwọn èèyàn fi pé ti àwọn ọmọ. àwọn èèyàn fi pé ti àwọn ọmọ. ọlọ́run wò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn òkú tèmi náà. àwọn òkú tèmi náà. ọlọ́run bá mi kẹ́ wọn. ọlọ́run bá mi kẹ́ wọn. àwọn tá a wọ́n kù láyé. àwọn tá a kù láyé. ọlọ́run wò. ọlọ́run wò. báyé bá ń dààmú. báyé bá ń dààmú. ọlọ́run dákun. ọlọ́run wò. àṣẹ ìrọ̀rùn fáwa. àṣẹ ní ọ̀gọ́ wa. gbogbo táwọn yẹn bá ṣe láti fún. gbogbo táwọn èèyàn bá ṣe láṣẹ tì. àtẹ̀mí. àtẹ̀mí. àtàwọn ọmọ rẹ. àtàwọn ọmọ mi. bá a bá ti ń débẹ̀. bá a bá ti ń débẹ̀. ó máa bẹ́ sínú ọ̀rùn fún wa. ó máa bẹ́ sínú ọ̀rùn fún wa. Allah. máa dàníyàn tó tí a wà ní lọ́dọọdọ̀. yá Rabbi Mustapha. báyìí máa bá ṣe bàbá. wàbí fi rí àná bàbá. yá wá sí àyíkárí. yá Rabbi Mustapha. ولا يؤاخذ بالكبيرة لا يؤاخذ السترة يا عظيم العفو أحسن التجاوز يا واسع المغفرة يا باسط اليدين برحمة يا سامع كل النجوى يا منتهى كل الشكوى كريم الصبح يا عزيم المن يا موكل الأثرات يا مقتدي النعم قبل استحقاقها يا ربنا سيدنا gbàdúrà mi bí mo ti ṣe fẹ́ o. gbàdúrà mi bí mo ti ṣe fẹ́. Bẹ́ẹ̀ni ṣàdúrà yóò tó da ìwé náà máa ń wọ̀ fi ṣe sàrà tèmi lélẹ̀. Gbàdúrà mi kó fi hàn sáráyé o. gbàdúrà mi kó fi hàn sáráyé. Aráyé lè mọ̀ pé àdúrà nígbà. gbàdúrà mi kó fi hàn sáráyé. Gbàdúrà mi kó fi hàn sáráyé o. gbàdúrà mi kó fi hàn sáráyé. Aráyé lè mọ̀ pé àdúrà nígbà. gbàdúrà mi kó fi hàn sáráyé. Gbàdúrà mi bí mo ti ṣe fẹ́ o. gbàdúrà mi bí mo ti ṣe fẹ́. Gbàdúrà mi bí mo ti ṣe fẹ́ o. gbàdúrà mi bí mo ti ṣe fẹ́. Aráyé lè mọ̀ pé gbàdúrà mi gbà. gbàdúrà mi bí mo ti ṣe fẹ́. gbàdúrà mi kó fi hàn sáráyé o. gbàdúrà mi kó fi hàn sáráyé. Aráyé lè mọ̀ pé gbàdúrà mi gbà. gbàdúrà mi kó fi hàn sáráyé. gbàdúrà mi bí mo ti ṣe fẹ́ o. Àdúrà èrè mọ̀ pé àdúrà mi gbà. Àdúrà mi bí mo ti ṣe fẹ́. Àdúrà mi bí mo ti ṣe fẹ́ o. Àdúrà mi bí mo ti ṣe fẹ́. Àdúrà èrè mọ̀ pé àdúrà mi gbà. Àdúrà mi bí mo ti ṣe fẹ́. Àdúrà mi mo ti ṣe fẹ́ o. Nítorí lásìkò, àrùn àtàkùn mẹ́ta dání ẹ̀ padà. A ń lọ sí adúgbò àlùfáà tí wọ́n bá wa ṣàdúrà náà. Kọ́lọ̀ ń gbé bá wa ṣàlékún àlùbáríkà tí wọ́n náà. Àlọ́ Muhammad. A ń lọ sí gbẹ́ká àlùfáà àgbà.
kí wọ́n ṣàdúrà fún látòrí àwọn gbogbo ìjókòó látòrí àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn èkó àti gbogbo wa tí wọ́n sì ṣe rọ́bàdá àwọn àlùfáà wa bọ̀dé láti ṣe Mọ̀ṣúrù dín ìgbàlájọ ní adébíyì bísímìlá. ẹjọ́ sọ pé amínà ẹjọ́ sọ pé amínà. Amina. ó màmá ẹjọ́ tí wọ́n ní concentrate níbi tí wọ́n dé yìí nítorí pé àwọn ni wọ́n ní àdúrà tí wọ́n fi àṣẹ yìí abẹ́ ọlọ́run ọlọ́run tó gbà á bí wọ́n ní ṣe ń ṣètò lọ́yẹ̀ náà àti bàbá wa imam lóòdì ọlọ́run wa pẹ̀lú Amina. bá a ti ṣe débí abáyín ní ẹ̀mẹ́rin àti wá jókòó ti ra náà ẹ tó ṣe iṣẹ́ ẹ̀mẹ́rin abẹ́ ọlọ́run gíga náà ọlọ́run jẹ́ kí ilé náà tó wà ní kalẹ̀ wọn. Amina. àti àbáwa Musa ọlọ́run wa ṣe dáadáa fún yín. Amina. àbáwa mòlú Ismail ọlọ́run wa ṣe dáadáa fún yín. Amina. àbáwa ìmọ̀ àbẹ̀yẹ ọlọ́run wa ṣe dáadáa fún yín. Amina. ó kí àwọn àbúrò mi náà Inshallah. àwọn bá kí ọlọ́run dákun ẹni kò ní di fúrọ́. Amina. ọba tó ti ní káyé máa gbọ́ kọ́ máa gbọ́ bá ti ṣe yìí sìn àmàgbé bẹ́ẹ̀ lómi náà tó ní ṣe ní àwọn ìlú máa kọ́ra ọba tó wá gbà fún ọlọ́run máa kọ̀ fún yín láéláé gbogbo tẹ́ ẹ dákalẹ̀ ọlọ́run ó sọ ju ìmọ̀ yín lọ́wọ́ alábàárà náà lọ́wọ́ ọmọ alábàárà sẹ́yìn àti àbáwa mahmood àwọn náà ni wọ́n bá wa ọkọ̀ yẹn látẹ̀kọ́ tí òjò dàrú ọlọ́run máa da ọ̀rọ̀ tó sáré wúlò àti àbáwa adùnúgbẹ́yìn fún báyà fún àwọn náà ti lọ tí ọlọ́run bá a ṣe dára fẹ́yìn kàwá ọwọ́ níta ṣe àdúrà fún màmá ẹ tẹ́wọ́ ní tẹ́wọ́ ayé ẹ wo nígbà tí bàbá wà láyé ẹ wo ọlọ́run náà ni ẹ wo ọwọ́ wà láyé náà tán bàbá wa ìmáàmù wọn jẹ́rìí sí pé èèyàn rẹ ni pẹ̀lú màmá bàbá ọlọ́run jẹ́ yín títí wọ́n nìkan kò ṣe yín ẹlòmíì tó ní kí wọ́n fẹ́ jẹ́ lásán ló họ ó wà lọ́ọ́ gbé Amẹ́ríkà pẹ̀lú Amẹ́ríkà nígbà tí wọ́n ní ibi àtòwọn àti wọ́n dá wọn padà láti kò tí wọ́n lọ padà mọ́ ọba tí òun á ṣe bẹ́ẹ̀ fún yín àbí ọlọ́run bọ́lọ́lá gíga o gbogbo bẹ́ẹ̀ ń tàtẹ̀ ní lárí sì kí tẹ̀lé iye àwọn ọmọdé ilé tí wọ́n lè ọlọ́run á dín ẹ̀mọ́ yín ọlọ́run á dín ẹ̀mọ́ yín ìpẹ̀yìndà ìgbà tí wọ́n bá ń ṣe ìjọ mẹ́jọ wọn yìí ọlọ́run náà mẹ́jọ bá a ṣe o ọ̀dà àpapọ̀ ànábìwá ọ̀dà bisimilayi rahman rahim ayélujára onúurú sámá wá ti wà áwùjọ ọ̀dà lórí ìṣúná ní amúsùlá wà àmúsùlá o kí o sùn jáde alùsùn jáde kánà àkọ́kọ́ òbí kọ́lé ní sẹ́gbẹ́rà tí mo bá a kàtì zẹ́yìn tún náà ilá ṣàkóyà tó wà lágàrí láti ṣe tó àlùfíò wàlá wọn kàmsá sí náà lórí àlà nọ́ọ̀rì ẹ̀yìn náà ní nọ́ọ̀rì máa yẹ ṣá wàlá wọn náà àmsálà ní náà tí wọ́n náà ní kó lè ṣe àyè tó bá wọn kó ọlọ́run máa tẹ̀ wọn bisimilayi pẹ̀lú wọn náà. Olú Nàìjíríà ọlọ́run bá aláàbálẹ̀ bẹ́ẹ̀. Ìlú Èkó ọlọ́run bá aláàbálẹ̀ ọlọ́mọdàrọ́ tẹ̀. A ti ṣe àdúrà tán. Ìtòkù tá a máa ṣe lẹ́yìn bí gẹ́gẹ́ bí reception ọlọ́kùn ṣe ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ kàwá. Tó kọ́ tó máa jẹ́ aburú má jòrò rẹ̀ bíbá yìí. Ọlọ́run tàbí a bá tún wá ṣe tẹ́tà bá ń lọ náà ọlọ́kùn ṣẹ́ kọ̀ọ̀kan wá dé. Allahumma rabbana abulana min azwajina wa zurriyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. Rabbana salamna anfusana wa law lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabannar. توافنا مسلمين والمسلمات. اللهم ارزقنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. lábẹ́ ṣùgbọ́n àná yẹn náà ìwọ́n náà wá sí group of thanks ìdúpẹ́ fún gbogbo ẹbí. Onígbà fún bàbá ìfowópamọ́ fún ìdílé ẹ̀sìn ìgbà ẹ̀sìn òdòdó ni ẹni tó yá ọ̀dọ̀ fún wọn. أنا ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين
الحمد لله رب العالمين صلوا على النبي صلى الله عليه وسلم آمين